Ìyábọ̀ Òjó ní fámú fún goalkeeper fún àwọn ọmọ ẹgbẹ́ Super Eagles fún ọdún 2019 o. Èèwọ̀ owó ọgbó. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ̀ka alẹ́ irunjà àfihàn sónimí ìlẹ̀kẹ̀já tó ń tòwú philanthropist fún àwọn onírọ́ àáfàá Rebecca ní orúkọ wa. 16 minutes to 11:30 ló lù lágànyàn ìròyìn gbàù lójú ọ̀tá tó ń wò mí. ẹ̀yin èèyàn wa nínú fídíò yìí ni bàbá Ìjẹ̀ṣà ti ṣe bẹ́ẹ̀dì ṣara sí Ìyábọ̀ Òjó kí ó tó lọ sẹ́wọ̀n. ẹ̀yin èèyàn wa ẹ gbádùn fídíò tí ó kù yìí ó dàbọ̀. tẹ̀gbìn pẹ̀lú èdè Ẹ̀gbá ni bàbá wa Ẹbọra Òwú fi ìbínú pa á láṣẹ fún mínísítà àgbà fún eré ìdárayá Evangelist Dan Kasim Pupa pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ bàbá wa Àràbà Òṣogbo Yẹmí Ẹlẹ́bùrú Ìbọn gẹ́gẹ́ bí Ifá ṣe já wọn sí wípé a gbọ́dọ̀ tẹ̀lé òótọ́ nìyẹn. Matthew kò gbọ́dọ̀ change sọ wípé èyí tí Professor Ifá ti yan Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí goalkeeper fún àwọn Super Eagles ó ní wípé yóò mú kí àṣeyọrí kí ó wà nínú eré bọ́ọ̀lù gbígbá ní ọdún 2019 yìí àti wípé yóò jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles àti ọmọ Nàìjíríà kí wọ́n fi ẹ̀dọ̀ lórí òróòro. Pírẹsidẹ́ǹtì ẹ máa yan màmá bricklayer kí wọ́n jẹ́ goalkeeper fún Super Eagles ẹ wálé a máa fẹ̀dọ̀ lórí òróòro àbá a máa fòróòro lórí ẹ̀dọ̀. Ó máa le díẹ̀ o ó máa le díẹ̀ o a mọ̀ pé a gbọ́dọ̀ kó ọ̀rọ̀ Ifá dànù. Ìyábọ̀ Òjó fún kípà. Ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́ ẹ má dá òtí ẹ jọ kàn pè mí. Hello? Yes? Ẹ jọ̀ọ́ mo wà lórí ìròyìn kúmọkùmọ kí lẹ fẹ́? Orúkọ wo nìyẹn? Màmá Bìrìsílíà mo pè ní màmá bíríkìlà. Ẹ má sọ̀rọ̀ bẹ́yẹn sí mi àgbàlagbà ni mèrè kí ló dé tẹ má sọ̀rọ̀ bẹ́yẹn sí mi wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn nìyẹn. Sáwọn bíríkìlà ń ṣèyàn dáadáa ni màmá Bìrìsílíà ló ń jẹ́ bíríkìlà ni mo pè. Ẹ wo ọ̀rọ̀ yẹn ti pọ̀jù fún mi ẹ̀yin náà ẹ lọ tún kọ ẹ lọ tún kà. Kí ló dé? Èmi náà bá yín jà ẹlẹ́ni ni ọjọ́ ìbí ẹ̀ mọ̀ pé London lèmi wà yìí ó dáa mo ti gbọ́ wọ́n á sọ̀rọ̀ sí mi pé mo sorúkọ pé anyway happy birthday to you màmá wa ọmọ olóríire Ìyábọ̀ Òjó ọmọ nàmọ́pa your children will never die young your husband will never die young ìwọ náà ò ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ ojú ò ní tì ẹ́ wàá pẹ́ bí ewé ẹpẹ́ wàá gbó bí ewé egbó ìgbà ọdún kan ni o ti sọdún ni wàá ṣe léyìí tó ń bọ̀ tọmọtọmọ ò ní ṣìwà o bó ṣe jẹ́ nìyẹn. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ ṣì ń gbọ́ tó ní ikọ́ ni àrídé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí ó wu ni kí a pa ajá ní musin àwọn kàlàbà ni kò jẹ́ Ayọ̀ Elúyẹmí ló kọ ìròyìn Professor Wọlé Ṣóyínká ló táìpù ẹ̀ Ebenezer ní Sandman èmi ọmọ yín lògbòlògbò lálà sí ẹni pọnmi àbọ̀ ń wáyọnu náà ló kà fluently sí etí ìròràn yín gbogbo wa ní kí ẹ mú o tó ó dá pápá ó rọ̀ ní dẹ̀dẹ̀ kó tó délẹ̀ ó so gbàdó ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ ilé yín ni kí ẹ máa gbé o.